ṣẹ́yìn náà ti gbọ́ gúdúgbẹ wàhálà tó fẹ́ bẹ́ sílẹ̀ sàn-án láàrin Habeeb Òkìkí tí gbogbo èèyàn mọ̀ sí Portable àti Odunlade Adekola. Portable olórí Zazu zeni olórin ṣèwọ́ṣèwọ́ tó ń fi jàgídíjàgan àti fàákàjà tòun wàhálà gbajúmọ̀ káàkiri ayé ló tún ti gbómi ìjà kaná pẹ̀lú Odunlade Adekola. Odunlade Adekola tó jẹ́ gbajúgbajà ìgbà ojúmọ́ nínú àwọn tó ń ṣe sinimá tó tún jẹ́ ìràwọ̀ tí iná rẹ̀ ń tàn wàràwàrà dáadáa lọ́wọ́lọ́wọ́ yìí nílùú Nàìjíríà ló ti ń dojúkọ wàhálà gidi gan lọ́wọ́ Portable báyìí. Kí ló wá fa wàhálà? Kí ló fà sọnù láàrin Portable àti Odunlade Adekola? Ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú fọ́nrán yìí. Àmọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ń bọ́ sórí ìkànnì yìí, ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ like kẹ́ share kẹ́ ẹ bá mi pín kó délé kó dóko dáadáa kẹ́ ẹ wá rí dájú wípé ẹ̀yin náà drop comment yín sábẹ́ comment section fídíò yìí ní tí Portable tó ń bá Odunlade fa wàhálà lé lórí gan-an. Ǹjẹ́ ó tó kéèyàn báyàn fa wàhálà lórí ẹ̀? Ẹ wò ó, Portable ti pariwo lé Odunlade Adekola pé fìyàwó mi sílẹ̀ o, bí bẹ́ẹ̀ kọ́ gbàdógbàdó àgbòwò àgbàdo lọ́wọ́ rẹ̀. Lọ́sẹ̀ tó kọjá yìí nìkan nínú àwọn ìyàwó Portable àbí kí n tẹ̀ pé baby mama Portable bó ti yé yín náà ní òun àti Odunlade Adekola ni wọ́n pàdé ní location, wọ́n pàdé lóko eré. Ó jọ bíi wípé Àṣàbí Simple yìí tó jẹ́ kan nínú àwọn ìyàwó Portable òun gan ó jẹ́ upcoming Nollywood actress tó sì ń ṣe dáadáa nílẹ̀ wa Nàìjíríà ń ló wá pàdé gbajúgbajà tó jẹ́ ìgbà ojúmọ́ tí ìràwọ̀ rẹ̀ sì ń tàn wàràwàrà dáadáa nínú Nollywood film making nílùú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ń ló wá fìdùnnú rẹ̀ hàn ìyẹn Odunlade Adekola ló sì dìmọ́ gbágbáágbá ló ń kí wípé ẹ ṣeun o tẹ̀ wá sí location tá a gbọ́ ni pé ó jọ pé Àṣàbí Simple tó jẹ́ ìyàwó Portable gan-an ló ní iṣẹ́ tí Odunlade tó fẹ́ wá ṣe yìí. Inú rẹ̀ wá dùn, inú Àṣàbí ó dùn gẹ́gẹ́ bó ti rí Odunlade ọmọ Adekola ló wá ń so mọ́ ó wá ń béèrè lọ́wọ́ ìyàwó Portable wípé ìfẹ́ wàhálà o sì fẹ́ fìtínà ọkọ rẹ̀. Ǹjẹ́ o ti gbàṣẹ lọ́wọ́ Portable kó o tó máa dì mọ́ mi? Ṣé o ti sọ fún Portable náà kó o tó máa so mọ́ mi? Ní kété táwọn méjèèjì kúrò ní location ni wọ́n wá fi sórí àgbàgbé orí íńtánẹ́ẹ̀tì ní gbogbo àwọn èèyàn bá rí ní ìròyìn bá kan Portable lára ló bá fariga ló bá yarí kanlẹ̀ wípé kí ló dé bọ̀dọ̀ọdún tẹ́ẹ̀ fi máa so mọ́ ìyàwó mi àti wípé kí ló dé tẹ́ẹ̀ fi máa sọ ọ̀rọ̀ ilé mi níta gbangba torí pé èmi ò fi inú ilé mi èmi ò fi ṣeré o bọ̀dọ̀. Ẹ wò ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í sábà dùn lẹ́nu tèmi. Ẹ jẹ́ àjọ gbádùn fídíò yìí ná kẹ́yìn máa wá drop opinion yín àti comment yín sábẹ́ comment section fídíò yẹn. Fẹ́ jí mọ́ mi o, ṣé o ti sọ fún un? Ṣé o ti sọ fún Portable kò fẹ́ jí mọ́ mi? Lọ sọ fún Portable kò fẹ́ jí mọ́ mi o, ṣé o ti sọ fún un? Portable rẹ o, Zazu rẹ o, Zazu rẹ o, dọ́kúnlọ́ lọ ṣé o ti sọ fún Portable kò fẹ́ jí mọ́ mi? Lọ sọ fún Portable kò fẹ́ jí mọ́ mi o, ṣé o ti sọ fún un? Ẹ wo ohun tó ṣẹlẹ̀ rèé ní kété tí Portable rí fídíò yìí ló bá fi rushing gbanú díẹ̀ mọ́ Odunlade Adekola lọ. Gúdúgbẹ̀ ó jáǹbẹ̀ ó yá ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ burúkú tí Portable tó fi ránṣẹ́ sí Odunlade kí n fi hàn yín. Portable kọ ránṣẹ́ sí Odunlade Adekola gbàgàdàgbàgàdà ó ní wetin you talk inside that video with Àṣàbí Simple, please I respect my home, I no dey use am do movie. Why you go dey talk say she tell me before coming ni jọ ṣé na no dey collect money for her hand ni I respect, that's why I come your DM. I no dey use my home play, please. Why you go talk like that now? Na today I dey see una. Ẹ wò kíní kan wá jọ mí lójú tó yà mí lẹ́nu púpọ̀ nínú èsì tí ọmọ Odunlade Adekola tó fi ránṣẹ́ sí Portable padà. Lóòótọ́ lówé àwọn àgbà tó ní ibi gẹrẹjẹ là ń bàgbà ọbẹ̀ kì í sì mì níkun àgbà. Odunlade ọmọ Adekola ó ní my brother, good evening, I'm just seeing this now. I love you and I think you know that. I can never disrespect you or disrespect your home. Your family is my family. Ògo ńlá reign forever. Kí ni bọ̀dá Sàámú Alájọ sọ báyìí tán ni Portable náà bá dá ìsì ọ̀rọ̀ padà. Ẹ fẹ́ gbọ́ ohun tó sọ kí n tó sọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ̀ yẹn má gbàgbé ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button. Ẹ bá mi like ẹ bá mi share kẹ́ drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Portable
ó dá èsì ọ̀rọ̀ ẹ̀ padà ó ní God bless you ó wálẹ̀ boss inú ẹ̀ dùn ó ṣe bíi pé bóun ti gbé e kó ni ó ti dá a padà fóun náà ni kí wọ́n wá gbómi ìjà kaná kíjà wá bẹ́ẹ̀lẹ̀ ní ràbájì gan àmọ́ bọ̀ọ̀dá Sàámú Ọdúnladé Adékọ́lá àwọn fi ọgbọ́n àgbà wọ́n fi gbé e wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe ọ̀rọ̀ náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sì mórí Portable wálẹ̀ gbogbo ẹ̀ ó sì tán síbẹ̀ egbé wá regbé egbé regbè àmọ́ ká pé bọ̀ọ̀dá Sàámú ò fi ọgbọ́n àgbà gbé ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń gbétò yìí kí lẹ rò pé ara tí Portable tí ó fi bọ̀dá Sàámú tí ó fi dáná ẹ máa bá mi fi sínú comment section fídíò yìí ara wo lẹ rò pé Portable ó lè fi Ọdúnladé ọmọ Adékọ́lá bọ̀dá Sàámú alájọ tó lè fi dá lórí ọ̀rọ̀ tó rọra ṣẹlẹ̀ láàrin wọn yìí ṣe é mọ̀ pé ọ̀tá tí obìnrin àtowó bá dálẹ̀ ọ̀tá náà èyí máa lágbára púpọ̀ ni. tó pé àwọn apá kan nínú àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Portable Zazu wọ́n ní Ọlọ́run yọ bọ̀dá Sàámú alájọ òbọ̀dá Ọdúnladé Adékọ́lá tó tètè bẹ̀bẹ̀ tó bẹ Portable dáadáa bíi bẹ́ẹ̀ kọ́ Portable ìbáfimú ẹ̀ dánrin ni èmi bá ní irọ́ o ẹ dákun kí ni gbẹ́dógbẹ́dó fìgì ọ̀gẹ̀dẹ̀gbẹ́ kí látẹ́gùn Portable ó fìgì gẹ̀dú Ọdúnladé Adékọ́lá ṣe gan-an ẹ gbọ́ kí lẹ̀yin rí sọ̀rọ̀ yìí kí ni Portable lè fi Ọdúnladé Adékọ́lá ṣe lórí wípé ó dì mọ́ ìyàwó ẹ̀ àti pàápàá ìyàwó Portable gan ní sọmọ́bọ̀dá Sàámú Adékọ́lá ẹ jẹ́ àtúnjọ gbádùn fídíò yẹn síwájú díẹ̀ sí. ṣé o ti sọ fún un. Portable rèé o Zazu rèé o Zazu rèé o dọ́kítà náà ṣé o ti sọ fún Portable kò fẹ́ dì mọ́ mi lọ sọ fún Portable kò fẹ́ dì mọ́ mi o. ojú ẹ̀ náà kì í fọ́ ṣé o ti sọ fún un. ọwọ́ ẹ̀dọ̀ kì í lọ okó ẹ̀dọ̀ kì í kú okó ẹ̀dọ̀ kì í kú okó mi má kú kí n má kú lọ́mọdé o kí má kú lọ́mọdé ó ti rí o ti ṣe bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. kíkan ní ẹ̀. Ọlọ́run ṣe mo ti padà dàgbà mo ti dògbó Ọlọ́run ṣe ó ti lọ bẹ́ẹ̀ o ikú ti lọ ó ti bá tiẹ̀ lọ kó gbówó wọlé owó ni kó máa gbé wá bá lówó mi ní fi ṣàwọn Ọlọ́run ṣe ìjàgbá ó láwọn bá lówó mi ní fi ṣàwọn. àgbòrákòrò ń ti gbìn. àgbòrákòrò ń táwọn. àgbòrákòrò ń táwọn. ẹ̀dọ̀ kì í kú. ẹ̀dọ̀ kì í kú. ẹ̀dọ̀ kì í rùn. ẹ̀dọ̀ kì í rùn. ojú ẹ̀dọ̀ kì í fọ́. ojú ẹ̀dọ̀ kì í fọ́. ọwọ́ ẹ̀dọ̀ kì í rọ. ọwọ́ ẹ̀dọ̀ kì í rọ. kápò oṣó má kà mí. kápò oṣó má kà mí. kápá àjẹ́ má kà mí. kápá àjẹ́ má kà mí. kí má kú lọ́mọdé. kí má kú lọ́mọdé. kí n dàgbà kí n dògbó. kí n dàgbà kí n dògbó. mo ra ìkú lénìí. mo ra ìkú lénìí. mo ra ìkú lénìí. mo ra ìkú lénìí. ikú tó yáwọ́ kó má pa mí. 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 kí n dàgbà kí n dògbó. kí n dàgbà kí n dògbó. àdàgbà rákòrò ń táwọn. àgbàrákòrò ń táwọn. àdàgbà rákòrò. àdàgbà rákòrò ní táwọn. àdàgbà rákòrò ń ti gbìn. àdàgbà rákòrò ní ti gbìn. ogbó mi dógbó ẹ̀húrù. ogbó mi dógbó ẹ̀húrù. ogbó mi dógbó ẹ̀húrù. ogbó mi dógbó ẹ̀húrù. ojú ẹ̀dọ̀ kì í fọ́. ojú ẹ̀dọ̀ kì í fọ́. ọwọ́ ẹ̀dọ̀ kì í rọ. ọwọ́ ẹ̀dọ̀ kì í rọ. okó ẹ̀dọ̀ kì í kú. okó ẹ̀dọ̀ kì í kú. kókó mi má kú. kókó mi má kú. kí n má kú lọ́mọdé o. kí n má kú lọ́mọdé. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. kíkan ní ẹ̀. Oya, let's talk about it. Kí l'opinion yín kí lè rò tí yín lórí ọ̀rọ̀ tó rọra ṣẹlẹ̀ yìí. Ẹ má gbàgbé láti click lórí subscribe button kẹ́ like kẹ́ share. Ẹ ṣé bẹ́ẹ̀ tí wà pẹ̀lú wa.